ẹ wá ẹ̀rọ mọ̀ lọ́rí tí yáyí bá ti gàn ẹ ti gàn gbé nìyẹn up Kwara kẹ bá ti wá lọ gàn ẹ ti tún gàn gbé nìyẹn èmi máa sọdún mi ṣe ti gbọ́ ó yá first of all introduction ṣe ń gbọ́ ẹ̀yin lè má mọ̀ lórí burúkú kan tẹ kọ́kọ́ kóra yín lọ sí ilé ìyá Ọ̀ṣun kan tí mo rí post yẹn orí ìyá yín ó ti dàrú ẹ sọ pé ṣẹ̀bọmi ṣẹ́bọ̀dì ìyá yẹn ṣe number one ibi tẹ́fẹ́ gbà wọlé nìyẹn number one tí máa kọ́kọ́ sọ nìyẹn o ṣé wàá rí ẹja pẹ́fẹ́ dáadé báyìí àwọn Fúlàní yẹn àwọn ló darí ìyá yín látijọ́ ìdátọ̀dún wò ẹ jókòó náà pálásì ìyá yín náà ọmọ ará àjẹbóye fáìtò ẹ ní ṣíà kí ló dé ẹ wá pààrọ̀ bí ẹni pẹran ọ ti wọlé ọlọ́mọ ò lè sùn mọ́ oníyàwó gan kò lè sùn tìyàwó ẹ̀ mọ́ sórí burúkú kọ́ nìyẹn Ìlọrin ẹgbàrá yín kò lọ́wọ́ ẹrú tẹ́ẹ̀bà ti gbàrá yín kò lọ́wọ́ àwọn mèsù jàǹbá nìyà wọn ẹyọ jàǹbá yẹn kó nu lọrin báyìí ìjíjì tòní kọ́ tí ìyá yín tó bá wù yín ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹbẹ̀ wa tó bá bí ìyá yín dà ẹbẹ̀ wa sẹ́kọ̀ọ́ ṣèbẹ̀ lọ́wọ́ ṣe kínní ẹ máa bọ̀ Lagos State ẹ máa mọ̀ pé kò sí space ní Lagos State rárá bọ̀ Ìlọrin tẹ́ẹ̀bà ti gọ́ ẹ ti gọ́ gbé nìyẹn ẹ sọ pé fẹ́ dádé báyìí ẹ jàfádé yẹn báyìí ẹ jẹ́ ká mọ índíjì gangan yàtọ̀ sí Fúlàní ẹ jẹ́ ká mọ ẹranko yàtọ̀ séyàn gangan ẹranko ni wọ́n ẹ̀yin ò tí mọ̀ ni Kùránì yẹn lọ́ fi ń bojú yín Kùránì ibẹ̀ kọ́ lábì Ràmọ́nì tó ti gọ́wọ́ ló ti gé orí ẹ ti ya wèrè gbogbo yín ó dàgbẹ́ ti ṣi èrè ẹ máa bọ̀ Lagos State ṣebí ayé mọ̀ yán pa ẹ máa bọ̀ Lagos State. òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ òun ni fídíò yìí o gbogbo ẹ̀yin ọmọ Kwara tẹ́jọ́ ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́jọ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ ni fídíò tí mo play ọ̀rọ̀ ló sọ fún yín o òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni o òdodo ọ̀rọ̀ sì ni ìmọ̀ ń kó o ní àmọ́ tá a bá ń hu àròjinlẹ̀ dáadáa tá a gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa á rí i pé òdodo ọ̀rọ̀ wà náà tí arákùnrin sọ ẹ jẹ́ ká gbé yẹ̀wò ká tí mú lò lọ́dá ogun abẹ́lé tó ń jà yìí tí ẹ bá tètè fi ọwọ́ sowọ́pọ̀ kẹ́ ẹ jà fúnra yín tẹ́ ẹ wá ọba ẹ jà fọ́ba fúnra yín ẹ sọ wípé ẹ ṣe ẹrú Fúlàní mọ́ ìmọ̀ràn ní fídíò yìí lọ́gbà gbogbo yín eléyìí kọ́ ni mo mú wá security alert ni mo mú wá fún èèyàn wa òkè ìrẹsì àwọn bandit wọ́n ti gbabẹ̀ wọlé o àwọn bandit wọ́n ti gbabẹ̀ wọlé security alert gọ́vnà Adeleke Adémọ́lá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò yìí ẹ bá mi pín kọ́nà kan gọ́vnà Adeleke Adémọ́lá Johnson lára àti gbogbo security tó wà ní Ọ̀ṣun state kọ́nà kan wọn lára security aládìmọ́ wá fún wa o ohun tó ń ṣẹlẹ̀ ní Ìrẹsì l'Ọ̀ṣun state òun ni mo mú wá fún wọn àwọn báńtì ti wọ òkè Ìrẹsì àwọn bandit wọ́n ti wọ Ìrẹsì lọ́wọ́ tá à ń sọ yìí kódà nígbà tí wọ́n wọ Ìrẹsì tán ọba Ìrẹsì àti àwọn ọ̀dọ́ wọ́n dìde wọ́n dìvẹ́ǹdì ìlú yẹn wọ́n jà fúnra wọn nígbà tí wọ́n rí pé ogun àwọn èèyàn dún wámú wọ́n sáré kábàkàbà wọ́n gba ìlà lọ wọ́n wà nù làbí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nígbà tó rí pé nínú ìgbà táwọn gbà lọ àwọn ọmọ ìlà àwọn náà gbàbọdè wọn ò gbàbọdè àwọn náà dúró ọbẹ̀ tí ń pariwo wọ́n ti lọ òkè ìlà mo ti sọ̀rọ̀ yìí àwa fẹ́ kí wọ́n pa èèyàn bí wọ́n ti pààyàn ní Kwara òun la fi bọ́ta la fi wá ké gbàjarè fún gọ́fúnà wa o tó a mọ̀ pé gọ́fúnà wà lára àwọn tí ò gbàbọdè fún ìran Yorùbá o gọ́fúnà Adeleke Adémọ́lá Johnson ó wà lára àwọn gọ́fúnà
tí yóò gbàbọ̀lè fún ìran Yorùbá, tí yóò gbà káwọn Fúlàní ọmọ pa àwọn ọmọ stéètì ẹ̀. Òun ló fà á nígbà tá a gbọ́ information yìí la fi sọ pé ká wá pawó síta. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa pín fídíò yìí kó lọ dáadáa, kó lọ kàn wọ́n lá lọ́sùn, kó lọ kan gbogbo àwọn ọmọ tó wà ní Ìrẹsìlá, àwọn ọmọ tó wà ní Ìlá àti Òkè Ìlá, kó lọ kàn wọ́n lá. Màá play fọ́dún náà fún wa ájòbí tá a wá gbọ́. Tí kọ́ńtà láti mú wá fún wa o, ẹ mẹ́rin ká kọ́ tó kú sí o. Mo bẹ̀ yín ni mo wọ̀ yín ni ẹ bá wa pín fídíò yìí o. Ẹ bá wa pín kó spread kó lọ káàkiri, kó lè bá a mọ ibi táwọn Fúlàní tó tún fẹ́ ti wá, kó lè bá a mọ ibi táwọn Fúlàní tó tún wà bàbá láti wá, wọ́n fẹ́ wá pa àwọn èèyàn wa, kó lè bá a mọ bẹ́ẹ̀ ni òun lọ́fà tá a fi jáde o. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ kí n play òun náà fún wa kájọ bí tá a wá gbọ́. Ṣé ti gbọ́? Ẹ má bá wa ká lọ èèyàn wa. Látòrí wa, ọmọ, aya, ọkọ, Afẹ́nifẹ́re wa, ibi ò ní wọlé tiwa o. Ẹ jọ̀ọ́, ẹ confirm ẹni tó bá ní ìyàn ní Ìrẹsì. Àná mọ́júmọ́ òní, àwọn ẹ̀sìn yẹn yàwó Ìrẹsì o. Wọ́n yàwó Ìrẹsì. Ibi tí wọ́n dẹ̀ gbà wọlé ní Ìrẹsì, ó jáde sí Ìlá nínú igbó. Ṣùgbọ́n torí wípé àwọn Ìrẹsì gan wọn àlùgbà kan tó rálẹ̀, ọba wọn gbò tó rálẹ̀, ọba gan dúró déédéé tó ń gan gbé lọ́wọ́, tó ní gbogbo àwọn tán bá ti rí kán wọ́n mú wọn kí wọ́n sọ wọ́n dèrò ni. Iná fi yà padà sí ilẹ̀ Ìlá tí wọ́n wà. Wọ́n ti yí Ìlá ká, wọ́n dẹ̀ ti yí Òkè Ìlá ká, ṣùgbọ́n wọn àti ìrìn ẹni tí ó gbàbọ̀dé pẹ̀lú wọn nínú Ìlá àti Òkè Ìlá. Àwọ̀ wa ní kì í ṣe pé a ò ní rí bí kò ní kàn wá ni o, torí gbogbo tó ń sọ lórí Facebook, tó ń sọ tán ní wọ́n ti gba ibì kan ní Kwara yẹn, àwọn fetí gbọnu adẹ̀rín lórí Facebook, ṣùgbọ́n kò ní kàn wá o, kò ní kàn wá, kò ní kàn Afẹ́nifẹ́re wa nínú ilé wa. Ẹ jọ̀ọ́, ẹnikẹ́ni tó bá ní oko lọ́nà abẹ yẹ ẹ kíyèsí láti mọ dá lọ́nà abẹ báyìí o. Ní lọ́nà Ìlá, ọ̀nà Ìrẹsì tó jáde sí Ìgbàjọ, ẹ má darín o, ẹ fi tọ́lọ́ síwájú, ẹ sì fi ti àwọn tibí tán bí a sí, kó tó di pé wọ́n fa ti Kìrìsìtẹ́nì Mùsùlùmí jáde. Gbogbo wa la dẹ̀ ń lo ewé àtegbò, ẹ má jẹ́ àdísì fún ara wa. Ẹni tó bá ti jẹ̀fọ́, tẹ̀tẹ̀, ewédú, ó ti jẹwé. Ẹni bá ti ń lo àgbo jẹ̀dí, ó ti mú egbò. Ẹ jọ̀ọ́, àní bọ́ sọ́wọ́ o, àní dó ìṣẹ́jú kan ibi fúnra wa o. Gbogbo ẹnikẹ́ni tó wá lóko lọ́nà Ìrẹsì, ọ̀nà Ìlá, Ìrẹsì tó jáde sí Ìgbàjọ, tó jáde sí Ẹ̀dẹ̀, wọn láti wà ní Ẹ̀dẹ̀. Ẹ mọ̀ pé Ìlá ló súnmọ́ Ẹ̀dẹ̀ báyẹn. Ẹ jọ̀ọ́, mo lè sẹ́ndì fọ́ìsì kan wọlé tí máa dẹ̀ tó dílé tiẹ̀ padà láwọn tó bá wà létí gbọ́ ni kí wọ́n kàn gbọ́. Kẹ́ ẹ gbọ́ nínú àwọn èèyàn wa tó jẹ́ ọmọ ọbẹ̀ tó ti tẹ̀ná dìlù wọn láàárọ̀ yìí, tó dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Lágbára Ọlọ́run àní orí burúkú ní dìbà o, àní dó ìṣẹ́jú kan ibi fúnra wa o, èrè láfi mọ́ bára yọ o. Òun lè ti gbọ́ yẹn o, ṣé ti gbọ́ abẹ́ ti gbọ́? Ìrẹsì àti Ìlá àti Òkè Ìlá, àwọn pípì wọ́n ti wọ ọbẹ̀ o, wọ́n ti wọ ọbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn èèyàn wa o. Ẹ̀dẹ̀ bá pín fídíò yìí o, kọ́ lọ kan gọ́ọ̀nà Adélékè Adémọ́lá Johnson lára o, kó tètè bá wa sẹ́ẹ̀dì àwọn síkọ́rìtì lọ ọbẹ̀ o, kó tètè bá wa sẹ́ẹ̀dì àwọn síkọ́rìtì lọ ọbẹ̀ o. Ó gbé Àmọ̀tẹ́kùn tẹ wà lọ́sùn, Ìrẹsì, Ìlá, Òkè Ìlá, wọ́n nìdí yín o. Àwọn báàdì ti wọbẹ̀ o, àwọn Boko Haram ti wọbẹ̀ o, àwọn ẹ̀sìn ti wọbẹ̀ o. Ẹ má jẹ́ kí wọ́n pa àwọn èèyàn wa bí wọ́n ṣe pa wọ́n ní Kwara o. Ẹ má jẹ́ kí wọ́n pa àwọn èèyàn wa ní Ìrẹsì àti Ìlá àti Òkè Ìlá bí wọ́n ṣe pa wọ́n ní Kwara o. À ń bẹ̀ yín ni o, à ń bẹ̀ yín ni àwọn yìí ni o. Gbogbo ẹni tẹ́ bá rí fídíò yẹn bá wa pín kọ́ lọ dáadáa o.
security alert lámúwẹ́tì ìgbọ́ yìí o security alert lámúwẹ́tì ìgbọ́ yìí o security alert òun lámúwá etí ìgbọ́ yìí o àníjù báyìí lọ ẹ ṣe.